Tí a bá ní ká lọ sí bẹ̀rẹ̀ ìtàn Ọ̀yọ́ tàbí ìpìlẹ̀ Ọ̀yọ́, ọ̀nà méjì ló pín sí. Ṣùgbọ́n màá kàn mẹ́nubà díẹ̀díẹ̀ nípa ọ̀nà méjèèjì. Àkọ́kọ́, ohun tó ń pè ní Ọ̀yọ́. Ìkejì ni ohun tó ń pè ní ìjọba Ọ̀yọ́. Ìyàtọ̀ wà láàrin Ọ̀yọ́ àti ìjọba Ọ̀yọ́. So a lè sọ pé Ọ̀yọ́ ni àwọn èèyàn. At the beginning, ká sọ wípé a clan or group of people or a town. But a bá ń sọ̀rọ̀ nípa ìjọba Ọ̀yọ́, à ń sọ̀rọ̀ nípa city state of Ọ̀yọ́ or the kingdom of Ọ̀yọ́. Ọ̀nà méjì tó pín sí nìyẹn. Ṣùgbọ́n nínú ìtàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn òpìtàn wọn lè fi yàtọ̀ sáàrin méjèèjì. Wọn lè ṣàlàyé wípé Ọ̀yọ́ ni èyí tó jẹ́ ìlú, Ọ̀yọ́ ni èyí tó jẹ́ ìjọba. Àwọn àgbà Yorùbá máa ń pòwe wọn ní wọn kì í bí àgbàlagbà lóòjọ́. Bó lè jẹ́ pé ọjọ́ tí màálù ti bímọ ẹ̀ ló ti ju ọmọ àgùntàn lọ. Àmọ́ ọmọ màálù náà ló yìí jẹ́. Ó máa wá gbàsìkò díẹ̀ kó tó lè dàgbà. And they also say Rome wasn't built in a day. So bọ́rọ̀ Ọ̀yọ́ náà ṣe jẹ́ nìyẹn. So màá kàn wá mẹ́nubà ìyàtọ̀ ẹ̀dẹ́ẹ̀dẹ́. Ọ̀pọ̀lọpọ̀ òpìtàn sọ wípé Ọ̀rànyàn ló tẹ Ọ̀yọ́. Bí a bá ní ká sọ ìtàn ní tààràtà, bẹ́ẹ̀ kọ́. Kì í ṣe Ọ̀rànyàn ló tẹ Ọ̀yọ́. Ọ̀yọ́ wà nínú àwọn ìlú tí Ọ̀rànyàn tí ó fi agbára gbà ni. Nínú ìtàn Yorùbá pọ́nbélé, tí a bá ní ká ka iye ọba tó ti jẹ ní ìlú tó ń pè ní Ẹ̀yọ́, lórí pípè ọ̀rọ̀ yẹn Ẹ̀yọ́ ni. Àpètúnpè ní ọ̀rọ̀ fi di Ọ̀yọ́. Ẹ̀yọ́. Àwọn ọba tí wọ́n sì ń jẹ ńbẹ̀ ni wọ́n ń pè ní Ẹlẹ́yọ̀. Ẹlẹ́yọ̀. Díẹ̀ ìgbà tá bẹ̀rẹ̀ sí ní pè Ẹ̀yọ́ ní Ọ̀yọ́ ni Ẹlẹ́yọ̀ di Ọlọ́yọ̀. Àmọ́ láti fìyàtọ̀ sí àárín wọn, wọ́n máa ń kà wọ́n ní kọ̀ọ̀kan. A máa pe ọba Ẹ̀yọ́ ní Ẹlẹ́yọ̀ Àjòrí. Ẹlẹ́yọ̀ Àjòrí. Kí ni wọ́n ń pè ní Òrí? Ṣíbọ̀tà. Lápá ibi tí Ọ̀yọ́ wà, kò sígi ọ̀pẹ. Àìsígi ọ̀pẹ tán bá fẹ́ ṣe ọbẹ̀, wọn kì í rí epo pupa. Ṣùgbọ́n òrí, igi òrí, tá bá ń pè ní igi ẹmi, òun ló pọ̀. Èso ẹmi ni wọ́n fi ń ṣe òrí. Òun ló wá pọ̀ tí wọ́n bá ti yọ á dàbí òróró. Òun ni wọ́n fi ń sebẹ̀. Bí wọ́n bá wá fẹ́ lágbègbè ibi tí ó yẹ Ọ̀yọ́ ká, Ẹlẹ́yọ̀ ni olórí tó jẹ́ ọba níbẹ̀. Tán bá wá fẹ́ ṣàpèjúwe irú ọba tó jẹ́, torí láyé àtijọ́ ṣe rí epo wà lára nǹkan tí àwọn èèyàn fi ń ṣe ọrọ̀ ajé. Ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ìlú tí àwọn ọba wọn jẹ́ pé epo náà fi ń ṣe ọrọ̀ ajé, wọ́n máa ń pe epo yẹn náà mọ́ wọn. Bí wọ́n ṣe ń pe òrí náà mọ́ Ẹlẹ́yọ̀ tàbí Ọlọ́yọ̀, láti fi sọ ara nǹkan tí èèyàn lè rí láti ìlú ẹ̀. Fàpẹẹrẹ tán bá sọ wípé Olúpo, ìyẹn Olú tó ní epo. Tán bá sọ pé Àrẹ̀sà, wọ́n ní ọmọ wọlé ń pípo ní yàmọ̀dé lára. Ohun táwọn ní nìyẹn torí pé agbègbè ibi táwọn wà, ọ̀pẹ wà ńbẹ̀. Wọ́n sì répo. Àlàyé tí mo mú lọ bẹ̀ ni pé, tó bá mi débẹ̀ ni pé kí n lè ṣàlàyé ìdí tí wọ́n fi ń pe Ọlọ́yọ̀ ní Àjòrí. Tá bá sọ lóyìnbó, Ṣíbọ̀tà ìtà. Ọlọ́yọ̀ Àjòrí. Níwájú Ọlọ́run àti èèyàn, ẹ̀yìn Ọlọ́run nìkan ló mọ iye àwọn Ọlọ́yọ̀ Àjòrí tí wọ́n ti jẹ kí Ọ̀rànyàn tó gba ibẹ̀ yẹn. Ọba ni wọ́n. Ní agbègbè ibi tá wá ń padà pè nílẹ̀ Yorùbá lónìí, àwọn ọba tí wọ́n jẹ́
alákòóso ara wọn tá lè pè ní independent kings nígbà yẹn wọ́n tó bí 23 àwọn tó láàmìláaka jù tó bí 16 nínú wọn lára àwọn 16 tó láàmìláaka yìí ni Ẹlẹ́yọ̀ Àjòrí wà. Ṣé sì mọ̀ pé ọ̀pọ̀ iṣẹ́ ìwádìí ló lè fi hàn pé ibi tí mo rìn dé ohun tí mo gbọ́ wọn bá ohun tí àwọn èèyàn gbọ́ láyé àtijọ́ ni wọ́n lè sọ̀kalẹ̀. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n bá wa kọ ìtàn níbẹ̀rẹ̀ máa kọ ọ̀pọ̀ wọn gbé ẹ̀sìn sọ́wọ́ ohunkóhun tí ó bá ti wá máa sọ wípé kí àwọn kírẹ́dìtì ohun tó ń sọ pé ò dáa òótọ́ ọ̀rọ̀ ọba ìbá wà ń bẹ̀ wọn ní sọ. Jẹ́ kí n má pẹrẹ wá lára àwọn tó ń kọ́ bá wa kọ ìtàn nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ missionary láyé àtijọ́ èyí tí ò jẹ́ missionary ti àfà á jẹ́ missionary ti jẹ́ àwọn òyìnbó church. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìtàn Yorùbá ló jẹ́ pé inú odù ló wà. Bí ẹ bá ka gbogbo ìwé wọn pátá ẹ lọ wò ẹ lè rí ibi tí wọ́n sọ wípé àwọn reference ohun tí odù kankan sọ. Ibi tí ìtàn Yorùbá sì wà nìyẹn. Ìdí nìyẹn tó fi jẹ́ pé wọ́n wò pé ilé ìtàn bá sọ pé àwọn reference odù yìí mythology ni oral narration ló jẹ́ pé ó lè ní problem. Ṣùgbọ́n gbogbo ohun tí wọ́n reference tán reference pátápátá oral narrations náà ni. Àyìn àwọn ìtàn àtẹnudẹ́nu àwọn èèyàn tí wọ́n lọ bá tí wọ́n bí ọ̀rọ̀ lọ́wọ́ wọn àwọn náà sọ ohun tí àwọn bàbá àwọn sọ fún wọn gbà yẹn. Àwọn òyìnbó gan tí wọ́n tọ́ka sí àwọn journals tán kọ bóyá àwọn Landers ní o bóyá Clapperton ní o àtàwọn tán wá lẹ́yìn ẹ̀ gbogbo wọn pátá ṣe ni àwọn fúnra wọn béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá tí àwọn yẹn náà narrate ọ̀rọ̀ fún wọn. So running away kéèyàn sá fún oral narrations kan at the same time kó tẹ́wọ́ gba èyí tó wà inferior sí the one tí ó wà even authentic. So kọ́tọ̀ ẹ̀sẹ̀ wá jókòó pé modality wo la máa lò láti fi lè present ìtàn yìí so wọ́n wá present ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé àwọn èèyàn lódindi dúró wọ́n wá sọ àwọn èèyàn yẹn papọ̀ láwọn tí wọn ò tiẹ̀ mọ́ra wọn láwọn tí dynasty wọn ò tiẹ̀ dọ́gba wọ́n wá sọ papọ̀. Mọ̀ ká sọ wípé wọ́n lọ síbi oral history tó wà nílẹ̀ tẹ́lẹ̀ rí wọn ní so pọ̀ wọ́n ti máa rí torí yànnà náà lọ́tún àti lósì eléyìí nìyí ẹni yìí nìyí. So ìdí tí mi fi bẹ̀rẹ̀ àlàyé ìtàn Ọ̀yọ́ láti ibi ìpìlẹ̀ nìyẹn. Actually mi ò ń ṣe babaláwo mi ò sì mọ̀ pa Òdùfá àmọ́ gẹ́gẹ́ bí òǹpìtàn àti olùṣèwádìí kò síbi tí èèyàn ò ti lè ṣèwádìí. Àwọn ọlọ́gbọ́n àti yé wọn nǹkan tí mo sọ ń bẹ̀. Tá bá wá ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ Àjòrí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni Ọlọ́yọ̀ Àjòrí ṣe láyé àtijọ́. Ẹni tó ń pè ní Ọlọ́yọ̀ Àjòrí ó múlé ti ẹni tó ń pè ní Olówù àwọn ọmọ Òdùrú wọ́n fẹ́rẹ̀ jọ pàlà ní láyé àtijọ́. Nígbà tí mò ń wí yìí Ẹlẹ́yọ̀ jẹ́ kò sí tó ń jẹ́ Aláàfin gbà náà sí tó ń jẹ́ Aláàfin àmọ́ ẹni tó ń pè ní Ọ̀rúnmìyàn Ifẹ̀ ló ń gbé jagunjagun ni ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ sì ló ṣe ó gbéra kúrò ní Ifẹ̀. Nígbà náà lọ́hùn kìí ṣe òun lórí ìlú a lè sọ wípé kìí ṣe òun fúnra ẹ̀ ló máa pàṣẹ fúnra ẹ̀ láti jáde nígbàtí ṣe pé òun ni olórí ìlú. So ó dájú pé àwọn tó ń ṣèjọba ní ìlú yẹn náà ni wọ́n rán níṣẹ́ bóyá àwọn fẹ́ mú kí ìlú wọn gbòòrò ní o bóyá ó ní nǹkan kan míì tí wọ́n fẹ́ wọ́n ṣàrán jáde torí kìí ṣe Ẹ̀yọ̀ Àjòrí ni Ọ̀rànyàn kọ́kọ́ wá. Ọ̀rànyàn lọ sí àwọn ìlú kan tí a mọ̀ sí ilẹ̀ Tápà gbogbo apá ibi tá ń pè nílẹ̀ Tápà láyé àtijọ́ yàtọ̀ sí ibi tá ń pè nílẹ̀ Tápà lónìí. Láyé àtijọ́ Tápà la mọ̀ àmọ́ tó ń jẹ́ Núpé ṣùgbọ́n lónìí Núpé ti wà
ṣùgbọ́n nítorí pé láti inú Tápà tí àwọn àgbà Yorùbá yà àtijọ́ mọ̀ náà offshoot Tápà yẹn náà ni Núpé làkúkú ṣe ń pe àwọn Núpé ní Tápà. Ìwọ̀n tó wá fẹ́ sọ Tápà gangan tí Yorùbá ní lọ́kàn àwọn tá à ń pè ní Igala, Bàṣà àtàwọn tá à ń pè ní Kàkàndá gbogbo wọn lápapọ̀ bẹ́yẹn ni Yorùbá ń pè ní Tápà láyé àtijọ́ àti inú wọn bẹ́yẹn wá ní àwọn Núpé àti àwọn ẹ̀yà kéékèèké míì tán darapọ̀ náà ti jáde. So tán bá wá sọ wípé ọ̀gbà kan wà tí Ọ̀rànyàn fún rẹ̀ ṣàkóso tó kọ́ńkà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú kéékèèké tó jẹ́ ti àwọn Tápà yìí. So ìgbà tí ó padà dé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló kó bọ̀ látọ̀hún. Ìgbà tó ṣẹ̀ dé àwọn tí wọ́n jẹ́ èèyàn ẹ̀ àwọn tán jẹ́ ará igun tán fara tì ó pín àwọn kinní yẹn tó fún wọn. Ìgbà tán fún wọn ní eléyìí á jẹ́ jagunjagun tí a mú ọ̀pọ̀lọpọ̀ nǹkan wá padà bá wà ìyẹn nífẹ̀ẹ́ nígbà náà. Ìdí nìyẹn tí wọ́n fi kúkú sọ Ọ̀rànyàn di olórí jagunjagun ní tààràtà kì í ṣe ìlà jagunjagun ló ti wá. Torí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn ìlà jagunjagun a máa sọ̀rọ̀ nípa àwọn èèyàn bíi àwọn tó ń pè ní Òkè Ọjà àwọn tí a mọ̀ ní jagunjagun nígbà náà nìyẹn àwọn tó ń pè ní Ìdó àwọn tó mọ̀ ní jagunjagun nígbà náà nìyẹn. Then ẹnìkan wà tí wọ́n ń pè ní Ọba Mary ìlà tóun ti wá àwọn oníṣẹ́ méjì iṣẹ́ jagunjagun ni wọ́n ń ṣe nígbà náà lọ. Ṣùgbọ́n bí wọ́n bá dé ó ní bọ́n ṣe ń ṣe nǹkan tiwọn ìgbà t'Ọ̀rànyàn ṣe tiẹ̀ àkópọ̀ ló fi ṣe. Ibo l'Ọ̀rànyàn tí kò gbó kinní wọn yẹn wá láti ọ̀dọ̀ àwọn Tápà ni ló ti kó wá. Láàárín àwọn tó ti wá kó wájú ẹ̀yà kan wà náà àwọn Tápà tí wọ́n ń pè ní Ìpè. Ẹ̀yà Ìpè yẹn ni Ọ̀rànyàn wá dúró sí láti ibẹ̀ ni Ọ̀rànyàn ti dé ibi tó ń pè lọ́dọ̀ Ẹlẹ́yọ̀ Àjòrè. Ló fi jẹ́ pé táìtù Ọ̀rànyàn gangan ni Eléǹpé Ìhágún. Ẹ rí i pé wọ́n pè é ní Eléǹpé. Eléǹpé sì ni wọ́n ń pe ọba àwọn Tápà. Ṣé ẹ kíyèsí pé wọ́n pe Ọ̀rànyàn náà ní Eléǹpé? Àpẹẹrẹ mi rèé ẹ kíyèsí pé wọ́n pe Ṣàngó náà ní Eléǹpé. Gbogbo àwọn táwọn mẹ́nubà yìí kò sí tí ò ní nǹkan ṣe pẹ̀lú àwọn Tápà. Àmọ́ àwọn tó ń pè ní Ẹlẹ́yọ̀ Àjòrí tàbí Ẹ̀yọ̀ fúnra ẹ̀ wọn kì í ṣe Tápà. Ẹ̀yọ̀ wá ní ìpìlẹ̀ ohun tá à ń pè ní Ọ̀yọ́. Ibi tí Ọ̀rànyàn dúró sí nìyẹn. Ibẹ̀ l'Ọ̀rànyàn padà fẹ́ yàwó tó bí àwọn ọmọ. Bí ìpìlẹ̀ Ọ̀yọ́ ṣe jẹ́ nìyẹn. Ìgbà tí Ọ̀rànyàn sì parí ohun tó fẹ́ ṣe níbẹ̀ ó sún kúrò níbẹ̀ lọ sí ìlú tó ń pè ní Òkò. Ọmọ tí obìnrin tó fẹ́ ní Ẹ̀yọ́ bí fún òun náà ń pè ní Àjùwọ̀n. Nígbà tí ó máa padà wá ṣẹ́rí padà láti Òkò sí Ilé Ifẹ̀ padà ó fi Àjùwọ̀n síbẹ̀ ní Òkò òun padà sí Ilé Ifẹ̀ wá lọ jọba. Bí ọ̀ràn Ọ̀rànyàn ṣe bóun ṣe lọ nìyẹn. Nípa ti ìṣàkóso Ọ̀yọ́ òun bẹ̀rẹ̀ látorí Àjùwọ̀n ṣùgbọ́n orí Àjùwọ̀n tó ti bẹ̀rẹ̀ yẹn náà ló ti bọ́ sábẹ́ àwọn Tápà. Ṣé ẹ gbàgbé pé Ọ̀rànyàn náà Eléǹpé ni wọ́n pè é tó ṣàkóso lórí ilẹ̀ Tápà. Ṣùgbọ́n nígbà tó yá ẹ rí i pé ìṣàkóso tiẹ̀ ju ti Ẹ̀yọ́ lọ ìyẹn ti Ọ̀rànyàn ó ti kọ́ńkà àwọn ìlú ó wá kọ́ńkà Ẹ̀yọ́ mọ́ ṣùgbọ́n Ẹ̀yọ́ yẹn ló dúró sí. Àmọ́ nígbà tó yá ó kúrò ńbẹ̀ ó lọ sí Òkò. Láti Òkò ní ọmọ Àjùwọ̀n ti wá padà wá sí Ẹ̀yọ́ bí ìpìlẹ̀ Ẹ̀yọ́ ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Látorí Àjùwọ̀n títí bẹ́ẹ̀ yẹn tó fi wá dórí Onígbògí tí ìlú yẹn fi parẹ́ nígbà náà lọ. Ṣùgbọ́n nígbà tí wọ́n ń ṣàkóso yẹn abẹ́ àwọn Tápà ìṣàkóso Tápà tó gbòòrò ní Ẹ̀yọ́ wà. Tó bí ìpìlẹ̀ Ẹ̀yọ́ ṣe jẹ́ gẹ́gẹ́ bí ìlú nìyẹn. Àmọ́ lẹ́yìn ìyẹn lẹ́yìn tí Ọ̀yọ́ ti wá lọ sí ọ̀dọ̀ àwọn Bọ̀gú ìgbà tí Ọ̀yọ́ ẹ̀ṣẹ̀ padà dé ní ìṣàkóso àbí ìjọba Ọ̀yọ́ tó láàmìlàaka gbòòrò ló ẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀. So bí Ọ̀yọ́ ṣe rí ní ìbẹ̀rẹ̀
nìyẹn ó bẹ̀rẹ̀ láti Ẹ̀yọ̀ Àjòrí, láti bẹ̀ sọ́dọ̀ ẹni tó ń pè ní Ọ̀rànyàn, láti bẹ̀ sọ́dọ̀ àwọn tí wọ́n ṣàkóso ní Ọ̀yọ́, ìyẹn Ọ̀yọ́ kóró tàbí Ọ̀yọ́ mùkúrò, òun náà la pè ní Ọ̀yọ́ Àjòrí. Gbogbo orúkọ tẹ́ ẹ bá ń gbọ́ yẹn kankan náà ni, kì í ṣe àwọn ìlú ọ̀tọ̀ọ̀tọ̀. Ojú kan náà tí Ọ̀yọ́ Àjòrí wà, òun náà ni Ọ̀yọ́ kóró, òun náà lọ̀yọ́ mùkúrò, òun náà lọ̀yọ́ ilé, òun náà lọ̀yọ́ àjàká, depending on bí olúkálùkù bá ṣe pé. Ẹ wá yàtọ̀ sí ìyẹn, Ọ̀yọ́ ẹyọ kan tí a lè sọ pé ó yàtọ̀ ni pé ṣe la pè Ọ̀yọ́ mọ́ ìyẹn Ìgbòho. Òun nìkan náà lẹ́sìn máa gbọ́ tí wọ́n sọ pé Ọ̀yọ́ Ìgbòho, ṣùgbọ́n Ìgbòho ti ń bẹ kí Ọ̀yọ́ ó tó débẹ̀. Èyí tó tún farajọ́ òun ni Ọ̀yọ́ Àtìbà, àmọ́ àgọ́ ti ń bẹ kí Ọ̀yọ́ ó tó débẹ̀. Gbogbo àwọn ìtàn yẹn ní ṣísẹ̀ntẹ̀lé, òun ló parapọ̀ ló fún Ọ̀yọ́ ní ohun tí a lè pè ní identity, èyí tí a ní pẹ̀lú Ọ̀yọ́ lónìí. So bí apá ilẹ̀ Ọ̀yọ́ bó ṣe bẹ̀rẹ̀ ní ìlú Ọ̀yọ́ àti ìjọba Ọ̀yọ́. Tá bá wá ní ká sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ṣàkóso Ọ̀yọ́, àwọn kan wà tó ń ṣàkóso Ọ̀yọ́ tó jẹ́ wípé ọba Ọ̀yọ́ ni wọ́n, tí wọn kì í ṣe ọba ilẹ̀ tó gbòòrò. Àwọn ìwádìí kan wà tó fi hàn wípé tá bá ní ká ka ọba tó ti jẹ lọ́yọ́, ó yẹ ká kà kó lé díẹ̀ ní 100. Bí a ti ń bá rántí, bóyá number 46 àbí kìíní kan ni mo ń gbọ́ ní táwọn èèyàn ń sọ. Àmọ́ rárá, tá bá ní ká kà yóò lé ní 100 yàtọ̀ sí ti àwọn ẹlẹ́yọ̀ Àjòrí. A lé l'100. Ìdí tó fi máa lé l'100 ni wípé tá bá ń sọ̀rọ̀ nípa ẹni tó ń pè ní Ọ̀rànmíyàn, tí a bá fẹ́ fi ìtàn Ọ̀yọ́ jókòó lé lórí gangan, nígbà tí Ọ̀rànmíyàn wà tó ń ṣàkóso, tó rìn lórí ilẹ̀ tá wà yìí, kì í sọ̀rọ̀ ẹgbẹ̀rún ọdún kan àbí àtààbọ̀, 1500 years ago, ó jù bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀. Ṣùgbọ́n nítorí wípé láyé àtijọ́ kí ìbò tó dé, àwọn ìtàn àtẹnudẹ́nu wà, odù náà sì tún wà, gbọmọgbọmọ ni wọ́n sì máa ń sọ. Ayé sí ń la rò wípé kò sí information láyé àtijọ́ pé gbogbo wọn nú igbó náà ń gbé, bóyá bẹ́ igi kan, bóyá bẹ́ ewé. Rárá o, city, ìlú ńláńlá làwọn èèyàn ń gbé. Wọ́n ní ilé ìwé, wọ́n ní ilé ẹ̀kọ́ṣẹ́, wọ́n ní àwọn industries, wọ́n láwọn companies ńláńlá. Ọmọ kan tó fẹ́ kọ́ odù, àtọdún 7 ni wọ́n ti mú lọ, á dẹ̀ lọ ọdún 7 míì. Lẹ́yìn yẹn tó bá ní òun ti wá mọ̀, ó tún ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọ́ ni. Tó bá tún lọ sọ́dọ̀ ẹlòmí àtúnsọ̀ míì, àtúnkọ́ mọ́. Bàbá Bàràpẹ̀tù tó jẹ́ ìkan lára àwọn professors láyé àtijọ́, nígbà tó ti fìdí school múlẹ̀ tán níbi tó ń pè ní Ilé-Ifẹ̀, ó tún wá ń jáde lọ sáwọn ìlú míì, ó wá ń lọ establish ẹ̀. Àwa kọ́ àwọn èèyàn táwọn yẹn bá ti rí pé wọ́n mọ̀ ṣe, a ní èèyàn máa bójútó school ilé, a tún lọ sí ìlú míì, a tún lọ sí ìlú míì, ó establish àwọn schools. Àwọn yẹn là ń pè ní babaláwo ń sìn. So ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n wá sọ pé ó ṣẹlẹ̀, tí ẹ bá lọ archaeologically téèyàn bá ṣèwádìí ẹ̀, ẹ rí wípé ọjọ́ ti pẹ́ tí àwọn nǹkan wọ̀nyẹn ṣẹlẹ̀ pẹ̀lú ohun tí àwọn archaeologists sọ. Fàpẹẹrẹ tí ẹ bá ní ká lọ wo àwọn ilẹ̀ tí wọ́n wà ní Ọ̀yọ́, ẹ rí pé ọ̀pọ̀ nǹkan ni wọ́n date back sí nǹkan bí 16th century, bóyá 14 something sí late 15, early 15 something. Then àwọn míì tán padà rí late 17 something. Ṣé mọ̀ pé tá bá sọ pé century ó yàtọ̀ sí main year tá ń sọ. So tí n bá sọ pé 15th century, 14 kìíní kan ni mò ń sọ yẹn. 16th century, 15 kìíní kan ni mò ń sọ yẹn.
so ó mú kí àwọn nǹkan tó ń wálẹ̀ pìtàn yẹn fi hàn ọjọ́ orí àwọn èèyàn tí a sọ pé wọ́n ṣàkóso tó bá wá jẹ́ pé Ọ̀rànyàn ló bí àjùwọ̀n bí tí mò ń lọ nìyẹn kátẹ̀ wá ní a fi 20 ọdún pín pé ọba kan lò 50 years ìkan lò 70 years ìkan lò 2 years ìkan lò 5 years ká wá ní averagely ẹ jẹ́ ká wá gé ká fi 20 years pín ká kó gbogbo ọdún yẹn papọ̀ ká fi 20 years pín ká wá pín padà sí 1700 years ago ẹ lè wo iye ọba tó jẹ ní sọ̀rọ̀ 45 bíbú 46 bíbú ṣùgbọ́n láàrin ẹ̀ fún bí 100 years ní Ọ̀yọ́ ò fi sí nílé tí wọ́n destroy Ọ̀yọ́ kọ́yọ̀ tó ṣẹ́rí padà so tó jẹ́ kí n sọ wípé tá a bá ní ká wò ó látorí Ẹlẹ́yọ̀ Àjòrí àkọ́kọ́ káàkà dórí Ẹlẹ́yọ̀ èyí tí wọ́n gbàkóso ìlú lọ́wọ́ ẹ̀ ká wá mú bẹ́ẹ̀ sínsè pé wọ́n change orúkọ yẹn Ẹ̀yọ́ náà ni wọ́n ṣe ń jẹ́ lọ́dọ̀ ní Ẹ̀yọ́ náà ló ń jẹ́ Ẹ̀yọ́ dynasty lè change throne ò kì í change ìlú yẹn kò ní parẹ́ tó bá dẹ̀ parẹ́ àwọn èèyàn yẹn ò parẹ́ tí wọ́n bá sì parẹ́ then ọba wọn yẹn náà ló sì ń jọba wọn lọ so túmọ̀ sí wípé dynasty mi ló kàn bọ́ sí orí àpèrè Ọlọ́yọ̀ àbí Ẹlẹ́yọ̀ nígbà tí Ọ̀rànmíyàn dé òun náà ní ó sì continue ifun nígbà tán dé láti Bọ̀gú dynasty yẹn náà ló sì continue títí di bí a ṣe ń sọ lónìí àwọn èèyàn tọ̀tọ̀ lè jẹ́ àwọn náà ń ṣàkóso ìyẹn ò kì í ṣe yardstick to measure so wá látorí Àjùwọ̀n personally mi gbà pé Àjùwọ̀n ni ọba tó jẹ lákọ̀ọ́kọ́ nílà Ọ̀rànmíyàn ò jọba alákòóso l'Ọ̀rànmíyàn ó wà ń Bìní alákòóso ni nígbà tó lọ ó lọ sí Idá alákòóso nígbà tó lọ nílẹ̀ àwọn Tápà ó wá sí Ẹ̀yọ̀ Àjòrí àti Òkò alákòóso ni tó bá sọ pé alákòóso lè yàn bí kéèyàn sọ pé high commissioner ni Ọ̀rànyàn jẹ́ kò jọba láyé àtijọ́ béèyàn bá jọba tó wá ní ẹ̀yìn tàbí ìpìlẹ̀ láti ọ̀dọ̀ àwọn tó ń pè ní Ifẹ̀ tó bá jọba òrìṣà ló dà kò ní jáde kò ní jọba tán kó máa wá ní mò ń jagun kiri ara àwọn tí wọ́n máa jagun wọ́n á máa wá fi ààbọ̀ fún ẹni tó jọba so kò jọba rárá àmọ́ Àjùwọ̀n ní Aláàfin àkọ́kọ́ kí n sọ pé nílà Aláàfin àkọ́kọ́ tí a pè ní Ọlọ́yọ̀ tó ṣàkóso tààràtà lẹ́yìn tí wọ́n gba ìlú tó ń pè ní Ẹ̀yọ̀ Àjòrí so in that case Àjùwọ̀n náà di Ẹlẹ́yọ̀ Àjòrí lẹ́yìn tó ń kúrò àsìkò ṣàkóso ẹ̀ ni wàhálà bẹ̀rẹ̀ láàrin àwọn Àdìkún àtàwọn tá à ń pè ní Òwu generally lónìí bí Ọ̀yọ́ ẹ̀rí pé ńgbà mo sọ lẹ́ẹ̀kan mo sọ wípé wọ́n wà lábẹ́ Tápà nígbà tá à ń sọ yẹn ìjọba Tápà lágbára kì í sì ṣe Ọ̀yọ́ ní kápítà wọn wọ́n ń pè bìkan ní Bíní Tápà Bíní Tápà yẹn ni Yorùbá ń pè ní Kòso ẹ̀gbọ́n wa ní Kòso Bíní Tápà yẹn ni ẹni tó ń pè ní Ṣàngó tí ń ṣàkóso lóhun ti jẹ́ ọba tó fi ń pè ní ọba Tápà àbí Olú Tápà Bíní Tápà yìí ni ìwádìí ṣì ń lọ lọ́wọ́ lórí ẹ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ wípé Ọ̀rànyàn náà ṣàkóso ń bẹ̀ nígbà kan ṣùgbọ́n ìtàn sọ fún wa wípé ẹni tó ń pè ní Ṣàngó ó bá ẹni tó ń pè ní Ògún sọ̀rọ̀ pé òun náà fẹ́ dá lágbára òun náà fẹ́ níbi tí wọ́n máa ṣàkóso gẹ́gẹ́ bí jagunjagun yìí òun wá fẹ́ jagun kó òun máa tẹ àwọn èèyàn mọ́lẹ̀ ni ẹni tó ń pè ní Ògún fi fún un ní agbára tí wọ́n sọ pé Ṣàngó ń lò ó lè jẹ́ pé lápá abòmí náà wọ́n sọ pé ẹni tó fún Ṣàngó Ògún ní agbára tiẹ̀ náà ló fún Ṣàngó ṣùgbọ́n ní àlàyé yẹn ó fi hàn wípé túrú Ògún ni Ṣàngó ṣe dé ibi tó ti gba pàwà ẹ̀ so òun náà tún wá lọ òun náà tún wá di Olú Tápà tàbí ọba Tápà ó tún wá padà wá
ó tún wá rè kọ́ńkà àbí tán ń pè ní Ọ̀yọ́ Àjòrí ṣẹ́rí pé dẹ́ẹ̀kejì ìran ti Àjùwọ̀n kọ́ńkà àbí tán ń pè ní Ọ̀yọ́ Àjòrí túrò Ọ̀rànmíyàn Ṣàngó náà wá òun náà tún wá padà rè kọ́ńkà ìgbà tó kọ́ńkà ẹ̀ Àjùwọ̀n ló ń ṣàkóso lọ́wọ́ so Àjùwọ̀n went into exile because supreme king ti padà wá láti ibìkan tó wá kọ́ńkà lọ so bí Ṣàngó ṣe di ẹni tó ń ṣàkóso gbogbo ilẹ̀ Ọ̀yọ́ Àjòrí ni o ọ̀dọ̀ àwọn apá kan ló wù apá kan ní ilẹ̀ àwọn Àdìkún lọ bẹ́ẹ̀ gbogbo ilẹ̀ Tápà Sẹ́yìn tó fi ń ṣàkóso ẹni so òun jẹ́ supreme king mọ̀gbà tí ó wà ládùúgbò yẹn Ọ̀yọ́ Kòró ló dúró sí ṣùgbọ́n ìtàn sọ fún wa wípé àwọn ará Ọ̀yọ́ Kòró ni wọ́n béèrè fún help ẹ̀ nígbà tó padà dé tó ń help wọn tán ló annex ọ̀dọ̀ wọn papọ̀ pé ẹ weak ẹ lágbára ẹ máa bọ̀ lọ́ndà àkóso mi bí Ṣàngó dé ṣe dé lórí Ọ̀yọ́ ńgbà náà nìyẹn àmọ́ àwọn tó jẹ́ ti Àjùwọ̀n tán jẹ́ ọba ṣe mọ̀ pé wọ́n ọba lọ sí exile nísìn àwọn ò faramọ́ kọ́ba wọn wà lẹ́sà exile wọ́n padà ṣe gbogbo ọ̀nà kọ́ba wọn padà wálé so wọn make it easier fún Ṣàngó eventually Ṣàngó ní láti fi ibẹ̀ yẹn sílẹ̀ ó padà sí capital tiẹ̀ ìgbà yẹn ni Àjùwọ̀n padà sí Ọ̀yọ́ wọ́n sọ pé ó padà wá lẹ́ẹ̀kejì ó sì bẹ̀rẹ̀ sí ní ṣàkóso ṣùgbọ́n Ṣàngó padà sí Ọ̀yọ́ sí Benin Tápà àbí Kòso kò túmọ̀ sí wípé agbára Tápà tó ń ṣàkóso yẹn kúrò it was still there ṣùgbọ́n Ẹlẹ́yọ̀ Àjòrí òun continue àti máa rule lọ so that's ìbẹ̀rẹ̀ Àjùwọ̀n nìyẹn òun náà nípìnlẹ̀ dynasty tó lọ títí dìgbà tí wọ́n destroy ìlú ní nǹkan bí 1530 AD ẹgbà tí ṣùgbọ́n bí list tó wà nílẹ̀ ṣe kà nísìn list tó wà nílẹ̀ a sọ wípé lẹ́yìn Àjùwọ̀n Ṣàngó then Àjùwọ̀n tún wá èyàn kì í ka èyàn kan lẹ́ẹ̀mejì you can only say he ruled twice you can't mention his name twice ohun tí mò ń sọ ní tí èyàn bá bọ́ sórí oyè ẹ jẹ́ kí n má pẹ̀rẹ̀ àbá ọlọ́wọ̀ wá ọlọ́wọ̀ tí wọ́n gbéṣẹ̀ wọ́n mú wọn kúrò ìwọ̀n ìgbà tó yá ẹni tó jọba lẹ́yìn wọn lọ wọ́n tún padà dé the same person tá bá fẹ́ kọ tààràtà ibi tán bá kọ orúkọ wọn ẹni tó jẹ ṣáájú wọn lọ́hùn ni wọ́n máa kọ orúkọ tí wọ́n síwájú ẹ̀ wọ́n á wá kọ ọdún tí wọ́n kọ́kọ́ fi jẹ yẹn wọ́n á fi sí bracket wọ́n á tún wá kọ ọdún tán wá jẹ lẹ́yìn ẹni tí lẹ́yìn ìgbà tán yọ wọ́n lẹ́yìn tán padà dé wọ́n á tún kọ wọ́n á fi sí bracket wọ́n á wá kọ síwájú ẹ̀ when he returned kò ní ìdí kan kọ orúkọ yẹn lẹ́ẹ̀mejì tá bá ti kọ lẹ́ẹ̀mejì ẹ ti sọ èèyàn di méjì nìyẹn ṣùgbọ́n èèyàn kan ṣo ni ṣòbọ́rọ̀ Àjùwọ̀n ṣe jẹ́ nìyẹn tá bá wá fi Ṣàngó sínú àwọn list ọba Ọ̀yọ́ ọba Tápàlà kìbọnú ẹ̀yẹn ọba Tápàlà kìbọnú ẹ̀yẹn ṣùgbọ́n torí wípé one of the popular king ni tó dẹ̀ jẹ́ pé religion tó gbé wá gan òun ló fẹ́ gba légbòde tí gbogbo èèyàn padà gbà láyé àtijọ́ torí pé wọ́n gbà pé ó máa mú òjò wá òjò sì ní kókó lápá òkè yẹn nínú pápá lọ́hùn yẹn bójú ò bá rọ̀ kò sí nǹkan kan so gbogbo yẹn mú kí àwọn èèyàn wà attached mọ́ nígbà yẹn so ó wà popular so nígbà tó bá gan padà sí Tápà ẹ̀ lọ́hùn ohun tó mú wá wọ́n venerate ẹ̀ wọ́n kàn ti bẹ̀rẹ̀ sí nílò even the royal palace head on to it because supreme king ni so tá bá wá kà well since tó ti wà ní list kò sí tí àwa kan lè ṣe lẹ́yìn yẹn Láganjú lẹ́yìn yẹn ni àwọn ọba bíi mẹ́rin míì jẹ láàrin Àganjú àti Olúàṣọ bàbá tó bí Olúàṣọ ọmọ Àganjú ni bàbá tó bí Olúàṣọ lẹ́yìn Olúàṣọ ṣẹ̀ṣẹ̀ ló wá kan ẹni tá ń pè ní Onígbògí kìí ṣe Olúàṣọ ló gbé Onígbògí ọmọ láìní ọba míì ló bí òun sì ní ó jọba gbẹ̀yìn ní Ọ̀yọ́
Àjòrí tí àwọn Tápà òun ló wá fẹ́ kúkú wá gba complete independence kúrò lọ́ndà àwọn Tápà. So làwọn Tápà fi nínú and ó wá ní àwọn Àjàngbà yẹn wọ́n dẹ̀ jà àwọn Tápà dẹ̀ win and they destroyed the city. Bí àwọn Ọ̀yọ́ ṣe lọ sí ọ̀dọ̀ àwọn Bàrìbá nìyẹn. Ìgbà tán dẹ̀ padà dé látorí Òfìràn sí Ẹ̀gúngún Ojú kan Ajíbóyèdé kan Ọ̀rọ̀ǹpọ̀tọ̀ kan Abípa Ògbólú àwọn yẹn ò ní kọ́nu kọ́ báwọn ṣe tẹ̀léra wọn nìyẹn torí kìí ṣe pé wọ́n pẹ́ lọ púpọ̀ wọ́n ti tẹ̀lé Ìgbòho dẹ̀ ni àwọn yẹn ti ṣàkóso wọn ò ṣàkóso kán jókòó ní ààfin Aláàfin gangan. Ìgbà tí wọ́n dẹ̀ padà dé Ọ̀yọ́ ń bí Abípa ló ṣàkóso lẹ́yìn Abípa ọba méje ọ̀tọ̀ọ̀tọ̀ ló jẹ lẹ́yìn Abípa kó tó ẹ̀ṣẹ̀ wá kan tí wọ́n ń pè ní Àjàgbó. Ìgbọ́n nígbà tá à ń sọ yìí around 1602 sí 1620 nìyẹn tó dẹ̀ ń pè ní Ajíbóyèdé òun ni ìpìlẹ̀ New Ọ̀yọ́ tá a lè pè ní Ọ̀yọ́ Kingdom òun ni ìpìlẹ̀ ṣùgbọ́n ìpìlẹ̀ yẹn ọwọ́ àwọn Bàrìbá ló wà ló fi jẹ́ pé àwọn tó ń pè ní Baṣọ̀run ní agbára lórí àwọn jagunjagun ilẹ̀ Ọ̀yọ́ torí ẹ̀yà wá di mẹ́ta tó padà dé láti Bọ̀gú instead ẹ̀yà ẹyọ kan tó lọ nígbà tí wọ́n ń padà bọ̀ ẹ̀yà Tápà Kémbérí ẹ̀yà Sábárúmọ́ àti ẹ̀yà tí wọ́n ń pè ní Bàrìbá Bọ̀gú Ọ̀ọ́bàtómbò wọ́n jọ parí padà wá síbi tó ń pè ní Ọ̀yọ́ ni so bó ṣe wá lọ nìyẹn ṣísẹ̀ntẹ̀lé títí tó fi dé orí ẹni tí wọ́n ń pè ní Olúewu tó jọba gbẹ̀yìn ní Ọ̀yọ́ Aláàfin lẹ́yìn yẹn ló wá kan Àtìbà tí wọ́n ń pè ní Atọ́ba tẹ́lẹ̀ rí òun ló bí Adélù ló bí ẹni tí wọ́n ń pè ní Adéyẹmí ìyẹn Adéyẹmí àkọ́kọ́ lẹ́yìn Adéyẹmí àkọ́kọ́ òun ẹni tí wọ́n ń pè ní Láwàní Agogo Ọjà jẹ Láwàní Agogo Ọjà ni bàbá tó bí ẹni tí wọ́n ń pè ní Ṣíyànbọ́lá Oníkẹ́pọ̀ tá à ń pè ní Ládìgbòlù ìyẹn Láwàní Agogo Ọjà ni mò ń sọ ní bàbá Ládìgbòlù. Adéyẹmí tó jẹ ṣìkejì òun ló tẹ̀lé lẹ́yìn yẹn ni ọmọ Láwàní ọmọ Ṣíyànbọ́lá Oníkẹ́pọ̀ tó ń pè ní Gbádégẹṣin òun náà bọ́ sórí àpèrè lẹ́yìn yẹn lọ́ba Lámídì Láyíwọlá Adéyẹmí ìkẹta ló bọ́ sórí oyè kó tó ẹ̀ṣẹ̀ wá kan Kábíyèsí Ẹlẹ́wùẹ̀tù ìyẹn ọba Wádé tó wà lórí àpèrè ń sìn gbogbo àwọn wọ̀nyí ni wọ́n jẹ ní láti orí Àtìbà sórí ẹni tó wà ń sìn àwọn tó ń jẹ lọ́yọ̀ọ́ Àtìbà nìyẹn Dàbáàká Àtìbà Adélù Adéyẹmí Láwàní Agogo Ọjà then Ṣíyànbọ́lá Oníkẹ́pọ̀ then Adéyẹmí ìkejì then Gbádégẹṣin then Láyíwọlá then Ọ̀wádé wọ́n jẹ́ mẹ́jọ tí ń bá ṣe tí wọ́n jẹ ní orí àpèrè láti ìgbà tí wọ́n ti tẹ Ọ̀yọ́ àti Ìbàdàn so báwọn ọba yẹn ṣe lọ ní ṣísẹ̀ntẹ̀lé.